Hey guys, this is Abiba. I know that you people will be wondering that why is it that these girls will make vlog with celebrities? Yeah, that's how start do. So this is Mr. Taiwo, Hassan, aka Ogogo. This is how I met Ogogo. So bí mo ṣe jókòó sí wọn lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n ṣá interview mi pé Abiba ìgbà wo lo bẹ̀rẹ̀ skit? Mo ní ìgbà tí mo wà ní oyún mọ́mì mi ni. Ìgbà yẹn gan bóyá bí 1 month mo ti ń ṣe skit nínú oyún mọ́mì mi. So wọ́n wá béèrè lọ́wọ́ mi pé èló ló wà ní account mi. Mo ní nínú kúdà mi, mo ní 1 million ṣá tí mo ṣe fi ń jẹ pápánu, mo yẹn ra sweet. Then àwọn other account tí mo lè fọwọ́ tó yẹn pé 1 billion. So mi ò lè sọ gbogbo ẹ̀tọ́ fún yín. Wọ́n ṣá ń béèrè pé ṣé mo ní mọ́tò tó wà ń ta yẹn. Mo sọ ní pé èmi mo ní o, ẹ̀yin gan lè ra irú ẹ̀. Mọ́tò yẹn kò wọ bóyá bí 1 billion náà ní ṣá, 1 billion náà ni. Daddy gan lè ra rẹ̀ ọ̀, so wọ́n ṣá ń wò mí, ẹ̀rí bá ń wò mí ni tó fọ́ ọkàn mi. Èmi náà ṣá ṣe, èmi náà ya corporate, èmi náà ṣe gàgà. Ṣé rí aṣọ tó wà lọ́rùn mi yẹn up and down, and 50k ṣá. So bí mo rí Ogogo lélẹ̀, ẹ̀gbọ́n mi rèé bọ̀dá tóbi tó ń play PS. So wọ́n ṣá ń béèrè question lọ́wọ́ mi ṣá, mo ṣá ń fẹ́yìn, mo ń rẹ́rìn-ín. So wọ́n ṣá advice mi pé kí n ṣe dáadáa o. So thank you guys.